ẹlòmíín wípé àwọn ọmọ àjọrọ̀ Sheikh Adam lọ ẹnìkan sọ lórí méjì àjọ kan ó láwọn Jaqmal ni ó ní bọ́dà bẹ́ẹ̀ gbé máìkì fún ọba yẹ pé ṣẹ́jú kan ní olú ọ̀rọ̀ Sheikh Adam ni ọ̀sán mo ní bẹ́ẹ̀ ni ọba yẹ kí bàbá rẹ̀ náà bá tóbi ní ìdàpọ̀ bá rẹ̀ ó kálukú náà ti ń fi làákàyè rẹ̀ àti ń sẹ́ làákàyè yẹn wípé àwọn abúlé ti ṣe mistake níbo la ti wọlé níbo la ti ṣe dáadáa ó ti bá wọn á ti ti yí padà àmì èyí tó dáa ni pé ká má jẹ́ kí wàhálà àti fìtínà ọmọ ọ̀gbọ́n albadi aslam gbogbo ẹni ọba máa ti ń dá fìtínà nílẹ̀ ẹ̀mí àwọn bàbá òun náà ò ní jóun náà ráyè rẹ̀ lò kò sí ní jóun náà lẹ́yìn ẹjẹ kú ń bẹ nìkan bọ́ síbò míì àwọn nǹkan mìíràn tó pọ̀ tá a bẹ́rán àwọn ọ̀tá wa pọ̀ lókèrè dáadáa bàbá Sheikh Adam ọjọ́ eré wọn tí wọ́n lò láyé 75 ni lẹ́nu lọ́lọ́ yìí àwọn awuyewuye kọ̀ọ̀kan ń lọ lórí net àwọn kan wípé bàbá Alhaji àgbà wọ́n bí Sheikh Adam lọ́mọ àwọn kan ní bàbá Alhaji àgbà bí Sheikh Adam bá wọ́n ní ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ọwọ́ ń di àròyé bàbá Mudiru yá mà wípé ẹjọ́ tí ohun márkàsì tí gbogbo wa ń lò yìí ẹjọ́ tí ó dé wọ́n ní bàbá wà léwẹ̀ iná ní ìlẹ̀hàmù rẹ̀ dé sọ́dọ̀ bàbá bí bàbá ti ń wí inú léwẹ̀ bàbá Sheikh Yahya wọ́n sì bá tí Adamu gbá omi lọ wọ́n gbọ́n agbómi lọ léwẹ̀ àwọn wájú òkú fún olè gba bẹ́ẹ̀lì wọ́n ní Sheikh Adamu ní Yahya nǹkan kan ti dé nísìnyí ọ̀yà máa gbà bí n ti ń wí máa gbà kalẹ̀ bẹ́ẹ̀ bí Sheikh Adamu ti ń ké léwẹ̀ Sheikh Yahya sì ń jáná sí níta bàbá wa sọ̀tún ohun márkàsì báwo ló ti yọ wọ́n Sheikh Yahya kù mẹ́ ẹ̀rí bá súrí àwọn ọmọ Sheikh Yahya yọrọ hasu ni Ọlọ́run ò sí bẹ́ẹ̀ lómi ọ̀kanu ẹlẹ́ẹ̀kejì nílọrin yìí Sheikh Adam lẹ́nìkan tọ́kẹ́ àwọn balẹ̀ lélẹ́rí ńlọrin ojú Sheikh Yahya lọ báwọn èèyàn bá ń fọ̀rọ̀ ránṣẹ́ ságége Sheikh Adam dákẹ́ wọn ò ní fèsì tó wọ́n mọ̀ pé mo ní ọmọ tí ó fọ èsì inú ilé gbogbo tí Sheikh Yahya wá ṣe níjọ wọn ti ń ṣe àwọn kan ń ṣe ni wọn mọ̀ pé ó padà di ọ̀rọ̀ tí a máa sọ lónìí ọ̀rọ̀ wọn náà làwọn sọ yìí nílọrin yìí nílé kéwu Markaz nílọrin yìí Agodi yàyín òun nìkan ni mo rí tí kò produce ọ̀tá fún Sheikh Adam àtòmí ìtọ́ ọba tún rí tọ́ ma fi kún fúnra rẹ̀ èyí tẹ́ mẹ́rin lèmẹ́dàkùn ara ìproduce ọ̀tá òun ni òjò produce àwa lọ́ta fún Sheikh Adam ọba yẹn bá wọn afáwa tí wọ́n kọ́ wa yìí gbogbo bàbá wa tí wọ́n kọ́ wa yìí ọba yẹn pé njọ́nà wọn bá ń sọ nínú kíláàsì wa wọ́n dòkó ní dára wọ́n bá ń sọ̀rọ̀ Sheikh Adam láìda ẹgbẹ́ náà làwọn náà gbà sáà máa àtàbánná gbogbo àwọn àkàlákù àdàmímà àmọ́ ntọ́ da ni wọ́n fi lé wa àṣejù tí wọ́n lé wa pọ̀ ju bí wọ́n ti fún wa lọ wọ́n lè pé sáà náà wá gbogbo tí wọ́n lè má kọ́ wa gbogbo ẹ̀ àmọ́ wọ́n sáfà àfà wa hàn wá àwa làwọ̀ wa gbádùn mà àìwá gbádùn máa rẹ̀ ohun torí pé wọn náà gbádùn ní ọjà wa náà gbádùn lọ́dọ̀ rẹ̀ à ń gbádùn lọ́dọ̀ àwọn tó gbádùn kọ́lọ̀ ń bá wa kẹ́mọ̀ lánàá Sheikh Yahya ó sì bá wa kẹ́mọ̀ lánàá Sheikh Adam kọ́ wa jẹ́ lásìpẹ́ níbẹ̀ ọlọ́wọ́ ẹni Ọlọ́run bàbá wa Sheikh Adam ọjọ́ eré wọn tí wọ́n lò láyé 75 ni lẹ́nu lọ́lọ́ yìí àwọn awuyewuye kọ̀ọ̀kan lọ lórí net àwọn kan wípé bàbá Alhaji àgbà wọ́n bí Sheikh Adam lọ́mọ àwọn kan ní bàbá Alhaji àgbà bí Sheikh Adam bá wọ́n ní ẹ̀gbọ́n àtàbúrò ni wọ́n ọwọ́ ń di àròyé àwọn ọ̀wá dásí yìí ẹni tí ò jẹ́ adásí ni wípé irú ọ̀rọ̀ ni aláìmọ̀kan ní máa sọ wẹ̀ onímọ̀ abẹ́ni ọlọ́làjú kan abẹ́ni ó ti jáde sáyé òní sọrú ọ̀rọ̀ rẹ̀ jáde tẹ́ ẹ bá wo hayatu àwọn méjèèjì bàbá Sheikh Adam tó wájú bàbá Alhaji àgbà wọ́n ní Alhaji ò ní pé mi ọmọ àwọn ẹ̀fún pìtàn àwọn tó ní ọmọ ni wọ́n àwọn ìṣẹ́ ẹgbọ́n tí Sheikh Adam wí àwọn tó ní ẹ̀gbọ́n àtàbúrò ni àwọn tó mú ti bàbá Alhaji àgbà tó ní Alhaji Adam àbúrò mi ni Sheikh Adam wí pé bàbá mi ni bàbá Sheikh Kamal wí pé àbúrò mi ni tí a máa pé méjèèjì náà láà máa rí fújà fún wa'ayyul amrayni naqus wàá yàmà amrayni akhasta fala udwana èyí tó bá wù ọnu méjèèjì tó bá mú bọ́ ọlọ́mọ ní ọlọ bọ́ ọlábùrù ní ọlọ àwọn tí ń lọ lè gbé ìtàn jáde pé bàbá Alhaji àgbà wọ́n bí wọn ní 1894 àbí 1893 gbogbo àwọn tí ń lè gbé yẹn wọn jáde màjèsí ni wọn ò mọ iṣẹ́ Alhaji àgbà ni iṣẹ́ wọn ju sí 100 ọdún lọ èjì tí wọ́n ń bù fún àwọn kéré kó sẹ́ wọn ó ní ìdìbò yẹn wọn bá máa ṣe bàbá Alhaji àgbà sọ ẹni tó rí bí wọn rí ṣáájú kó tó dé wọ́n sọ nínú àwọn tí wọ́n ti lọ fún nírò hasu tí wọ́n ní wọn so àbátọ́ kọ́ wọn kéwù Sheikh Al-Adaby ẹ kó ọjọ́ eré Sheikh Al-Adaby ẹ kó ní Alhaji àgbà ẹ tó kọ́ ọjọ́ eré àwọn àdìdádùn ẹ kó wọn lé ẹ máa rí bí 500 ó tún wá kù lẹ́yìn tíṣẹ́ yìí wọ́n máa lọ ní 1000 years ẹnu èjì tí wọ́n lò nìkan lọ ń dààmú sí èyí tíṣẹ́ wọ́n fi máa lọ tó kù ń kọ́ èyí tẹ́ tó kó yẹn pọ̀ máa kọ́ máa rí bí 2000 àti 3000 gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó rí lọ́dọ̀ Mọ̀lánà Sheikh Adam náà ọjọ́ eré ká fẹ́ lò lára àwọn bàbá wọn ẹni tí wọ́n ti ṣe wọ́n ti kọjá ọjọ́ eré tí wọ́n lò láyé ọlọ́pàá wa ò máa àṣà Ọlọ́run láti ń dárú àṣà rẹ̀ ẹwọ́jú orí tàbí Muhammadu láyé 33 years anábì tí wá kú nísìn
1448 la òun la anabi ti wá kú ẹ wá wo iye ọdún eré tá anabi ti tún lò lẹ́yìn ìgbà tó lọ rẹ̀ èyí ń ní a fi máa sọ fún àwọn èèyàn wa nílọrin yìí wípé bàbá wa Sheikh Adam àti bàbá Alhaji àgbà ọ̀rọ̀ wọn wà íńtánà sáà tún fi ṣe yìí farudduhu ila Allah bẹ́ẹ̀ bá ti bàbá fà lọ tá a bá fà bọ̀ aláwòyá ni ọ̀dà bẹ́ẹ̀ ká tún wá nǹkan mìíràn ká má tó rán yín wọn ọlọ́run ti ṣàánú àwọn bàbá wọn ó ti yé báwọn ọlọ́run ti ṣàánú wọn ẹlòmíín wípé àwọn ọmọ ìjọba Sheikh Adam lọ ẹnìkan sọ lórí méjì àjọ kan ó láwọn Jaqmal ni ó ní kọ́dà bẹ́ẹ̀ gbé máìkì fún ọba yẹ pé ṣẹ́jú kan ní olú ọ̀rọ̀ Sheikh Adam ni ọ̀sán mo ní bẹ́ẹ̀ ni ọba yẹ kí bàbá rẹ̀ náà bá tóbi ní ìdàpọ̀ bá rẹ̀ àmọ́ bàbá rẹ̀ ò tóbi òun lọ́pàá tó fi jẹ́ pé tó tóbi náà ni kó wá máa dì má Sheikh Adam tóbi púpọ̀ àwa tóbi lára tí tóbi wọn ni kọ́lọ́nkọ́ wa wọlá bí Sheikh Adam ti tó kọ́lá bí bàbá Alhaji àgbà náà ti tó gbogbo ń ti ń jẹ́ ọmọ Markaz àti ń ti ń jẹ́ ọmọ Adabiya gbogbo tí ó mú wa dànù tí ó mú iṣẹ́ àwọn bàbá wọn dànù tí òbí ní ẹ̀sìn ìmọ̀ ọlọ́mọdé ọba wa èyí tó ti tọwọ́ wa àti sùnmùrà ẹ̀sìn àwọn sùnmùrà àti sùnmùrà èyí tó ti tọwọ́ wa rí bákan rí ẹgẹ́ bí mo ti máa ń sọ wípé wọn kálukú náà ti ń fi làákàyè rẹ̀ àti ń ṣẹ́ làákàyè yẹn wípé àwọn abúlé ti ṣe mistake níbo la ti wọlé níbo la ti ṣe dáadáa ó ti bá wọn á ti yí padà àmì èyí tó dáa ni pé ká má jẹ́ kí wàhálà àti fìtínà wọn máa wù mọ́ albadiu aslam gbogbo ẹni ọba máa ma ti ń dá fìtínà nílẹ̀ ẹ̀mí àwọn bàbá òun náà ò ní jóun náà ráyè rẹ̀ lò kò sí ní jóun náà lẹ́yìn ẹjẹ kú ń bẹ nìkan bọ́ síbò míì àwọn nǹkan míì tó pọ̀ tá a fẹ́ràn àwọn ọ̀tá wa pọ̀ lókèrè dáadáa kì í jẹ́ pé àti àìdá à ń gbádùn bọ̀ díẹ̀ rẹ̀ kì í tán yẹn o ọmọ èké wọn kú lára yẹn àmọ́ kì í ṣe kí àwọn bàbá wọn mọ́ a ti rí di ntọ́ yẹ ká rí di a ti máa ru pírọ́blẹ́mù tá a padà ní lára rú ẹ̀ àdéhìí tí lọ́ọ́ ní ọ̀padà ní lára ẹ̀ ọlọ́nkọ́ wọlé anabi wa Muhammad àwọn bàbá wa hasibunallah àwọn tó bí yín hillum bi adal balad Mawlana Sheikh Yahya hillum bi adal balad Mawlana Sheikh Adam hillum bi adal balad tẹnìkan ò lè pé báwo tí wọ́n rí nílọrin yìí tí ó Yahya lórí pa ńlọrin yìí tí ò lè parí gbogbo ẹni tí ọba máa kíjí mà láyé tí ìmáàmù yàtọ̀ fún èyí tó jẹ́ tìpìlẹ̀ táàjọ́ máa ti wú wọn àmọ́ ọkọ̀ mọ́sálásí bì kan ọwọ́ adúlé ní mímbà rí pé Allahu akbar ara fi kọ̀ọ̀kan tó ọba ń kélé rí yun àdúrà ni wọ́n máa ṣe fún Mawlana Sheikh Yahya wọ́n ní ìwọ ni Mawlana Sheikh Adam ní wọ́n lẹ̀ yìí bàbá ní gbogbo bí tí ń bá dé láyé tí ń bá ní Adam Abdullah àbí kí n fi kún pé Al-Ilory lábáwá ọmọ tí ń jẹ́ Al-Ilory ọmọ lọ́rí ṣáájú kí Sheikh Adam ó tó débẹ̀ kí wọ́n tó sọ fáwọn lábáwá nípa máa lọrin ni mí ìlú kan bẹ tí wọ́n pè lọrin bẹ wọ́n ti bí mi wọ́n wá rí bó ti tóbi tó láwọn lábáwá ní ìlú tẹ́lẹ̀ yìí ti lè jáde ajẹ́ pé lóhun tóbi ní bàbá tí wọ́n pọ̀tàn gbogbo àwọn àfáà hàn wọ́n wípé èmi kéré àwọn tó jù mí lọ rí ẹ̀ka tán wọn ọba yẹ pé ìwé Sheikh Adam ṣe fún wa ńlẹ̀ yìí ọba dáa ká má fi bì san fún wa ká má fi dáadáa san ọba rẹni tí ń bú Sheikh Adam lọ lè ba nulẹ bọ́ọ̀ bá tètè lọ lè ba kókì rẹ̀ báwọn tí wọ́n bá jáde tì má pa àwọn àyìn òun lọ́ọ́ máa àtáàkì lọ́ọ́ máa wá bùn ẹni tí ń bú Sheikh Adam àbẹ́ni tí ń bú Mùdírù ọba yẹ pé ọba gbéṣẹ́ ẹ̀ lọrin lọ́wọ́ lóòótọ́ o tó sì fẹ́ kí lọrin ọ̀dà àrùtọ̀ ń bẹ nínú àtúnṣe Ìlọrin àwọn tí wọ́n bá ń bẹ̀rẹ̀ sí àtáàkì Sheikh Adam àtáàkì Mùdírù tètè jáde sí wọn kí wọ́n gan fún wọn ní àtáàkì àwọn wà dákẹ́ wípé kílẹ̀ tún fẹ́ á sí ebi ọ̀kan lára wa ló ti fún wọn ní àtáàkì èyí wọn láti mọ̀ wípé wa anta hillum bi hadha al-balad. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.